mi ò ní lọ́kàn pé mo fẹ́ act. Gbogbo ohun tí mo fẹ́ ṣe láyé mi ni pé mo fẹ́ kọrin kí n dẹ̀ ṣiṣẹ́ dókítà. Gbénga Adébóyè is different. Anybody tó bá fẹ́ mọ̀ kó mọ̀. Aládé Romire ó nímọ̀ ni. Ó ní ìmọ̀. Ó kọ́ ìmọ̀. Ó wá ní brain. But Gbénga Adébóyè ò ń ṣe èèyàn. Ó ń ṣe normal person. Yes, ó ṣàní. Orúkọ tèmi ni Dókítà Bose Olubo Ayadegeye. Mo jẹ́ ọmọ Àkúrẹ́ ànẹ̀fọ̀n aláàyè. Torí wọn kì í dín ilé baba kan mà nílé ìyá. Bẹ́mi ṣe máa ń ṣe nìyẹn gbogbo gbà. Ọmọ Olúbọ̀ ní Àkúrẹ́ olóyè mẹ́kùn. Olúbọ̀ ló bí bàbá mi ní ọjà Òṣòdì. Ọmọ ẹ̀fọ̀n aláàyè Fábùmí Àjágájìgì òun ló bí ìyá mi ní ẹ̀fọ̀n aláàyè. Bí méjèèjì tí mo ti wá nìyẹn. Wọ́n bí mi sílùú Èkó ní bí 50 something years ago. Mo dàgbà sílùú Èkó. Bàbá mi ṣaláìsí ní the mid 70s. So ìyá mi wá gbé fún ọdún bíi mélòó kan pẹ̀lú wa láti ran ìyá mi lọ́wọ́ torí gbogbo wa la kéékèèké. Ìgbà tó wá di pé màmá ń padà lọ sí ìlú ẹ̀fọ̀n aláàyè. Ìyá mi Ọ̀bọ́lẹ́yẹ, Dọ́kàsì Ọ̀bọ́lẹ́yẹ, èyí alátẹ, aya Ológundé Àjágájìgì, kílíwìlì jógbójógbò. Ó wá fẹ́ padà sílùú ẹ̀fọ̀n aláàyè. Àwa ti close gan torí èmi ni àbígbẹ̀yìn. So èyí tó jẹ́ pọ́n gbígbẹ̀yìn yẹn ó máa wà lọ́wọ́ ìyá mi. So ìyá mi yẹn ló máa ń tọ́jú èmi púpọ̀ jù. Mo wá tẹ̀lé wọn lọ sí ìlú ẹ̀fọ̀n aláàyè. So ibẹ̀ ni mo wá ti parí primary school mi. Èkó ni mo ti bẹ̀rẹ̀. So ìgbà tí mo wá parí primary school mi ní ẹ̀fọ̀n aláàyè, mo wá sí Èkó. Ilé ìwé tí mo kọ́kọ́ lọ ní Yaba College of Technology. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ lọ ṣe diploma in computer science. Torí mo gbìyànjú JAMB ní àsìkò yẹn. Mo ní result tó dáa púpọ̀ torí mo mọ̀wé to the glory of God. Àmọ́ mo ṣe JAMB lẹ́ẹ̀kínní, wọ́n náà mú mi níbì kan. Ìgbà máa débẹ̀. Nígbà tó bí jọ́ 3 sí 4 tí a máa débẹ̀, àti wọ́n ti fi típẹ́ẹ̀tì, wọ́n ti pa orúkọ àwa bí mélòó rẹ́. Ó dà pé wọ́n fi ọmọ state yẹn wọ́n fi rọ́pò wa. Wọ́n ní àkínṣe ọmọ state yẹn. So ó dà pé wọ́n prefer kó jọmọ state yẹn. Nígbà yẹn ni o, but mo sure pé bóyá kò ń ṣẹlẹ̀ mọ́ báyìí. Ó wá dùn mí gidigidi pé ó ti yẹ kí n wọ school torí mo kéré dáadáa. Mo wá pẹ̀lú bínú yẹn wọ́n tún ní kí n wá lọ sí school of nursing torí nurse ni ìyá mi. Mo nurse ni mí. Mi ò fẹ́ ṣe nurse but kó má di pé mo jókòó sílé, mo tún kọ́kọ́ gba ibẹ̀ lọ. Ìgbà tó ṣe díẹ̀ tí Yaba Tech yẹn wá bẹ̀rẹ̀, mo wá prefer pé kí n lọ sí Yaba Tech. Ibẹ̀ yẹn ni mo kọ́kọ́ lọ. Kó tó di pé mo lọ sí Yaba Tech yẹn gan ni mo ti máa ń lọ sí Clean Studios torí Yomi Omidiran ló jẹ́ pé ó ti mọ̀ pé mò ń kọrin. So ó wá wù mí kí n máa produce orin nígbà yẹn. Ṣùgbọ́n ọmọ Ògúnsànyà kan tó jẹ́ lead singer group band tí mo wà ni ó jẹ́ kí n mọ Yomi Omidiran yẹn torí Yomi Omidiran yẹn ló ń produce band yẹn. So through there la fi lọ sí Clean Studio láti lọ book mi pé mo fẹ́ ṣe record ní year yẹn 1991. Àwa lọ studio. So bó ṣe di pé mo mọ̀ wọ́n nìyẹn. Lẹ́yìn ìgbà yẹn ó wá di pé àwa wá di studio rat ní studio yẹn pé àwọn mọ́tò tó wà níwájú ibẹ̀ a máa hang síbẹ̀. A máa wà lórí mọ́tò ibẹ̀ lọ́fíìsì tiwa. Téèyàn bá fẹ́ ṣorin àbò fẹ́ ṣe polówó
ibẹ̀ ni àwa máa ń wà ní Clean Studios ní Surulere. Ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Àwọn tájọ máa wà ńgbà yẹn Ṣẹ́gun Àrínsè, Ese Agese, Mercy Adishi, Riwo James, TJ Tom West, TJ tó ti ṣaláìsí kọ́lọ́run bá wa fọ̀run kẹ́. Àpò lóríṣiríṣi, Mr. Wale ló máa ń fún wa níṣẹ́. Mr. Wale yẹn jẹ́ àwọn media company tó máa ń gba promo advert. So tó bá ti lè gba anything Yorùbá báyìí, èmi ni màá ṣe. Torí mo lè sọ Èkìtì, mo lè sọ Ìjẹ̀ṣà, mo lè sọ Ìbàdàn. So àwọn Oǹdó tí mo lè Yorùbá tí mo lè sọ tó bí 4-5 so wọ́n bá ti gba iṣẹ́ tó ní ṣe Yorùbá bóyá wọ́n tún fẹ́ pín sí èdè míì àti ti English. So a máa ń bá wọn ṣiṣẹ́ ní studio yẹn. Ibẹ̀ làwọn olórin náà tán bá ti fẹ́ ṣorin, tán bá ti dé tán wá ẹni tó máa backup. Torí màá ṣe treble, màá ṣe alto, màá ṣe tenor, bass nìkan náà máa wá ẹni tó máa ṣe. So téèyàn bá ti ré mi nìkan tó ti fún mi 200 naira, rẹ́kọ̀dù ti jáde. Bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ti studio nìyẹn. Studio yẹn ni wọ́n wà jẹ́ pé mo ti wá wọ Yaba Tech. Kí n tó wọ bẹ̀ ni mo wọ Yaba Tech. Nígbà yẹn mo mọ̀yàn kan, òun ni mo lè pè ní ọ̀gá mi gangan nínú industry. Kí n tó pàdé Àlàdé, òun ni ọ̀gá mi àkọ́kọ́. Paul Obasele. Nítorí mi ò lè sọ story entertainment kí n má dárúkọ ẹ̀. Paul Obasele mo kọ́kọ́ bẹ̀rẹ̀ modeling. Ojú mi fine ṣùgbọ́n mi ò ga. Tó bá ti fẹ́ méyàn tán kàn fẹ́ fine face, wọ́n á lò mí sí kàlẹ́ndà. Ó láti pé wọ́n wéyàn tó gírí pa, wọ́n á yà mẹ́lòmíì tó ga jù mí lọ. Mo rántí gbà yẹn Eukarya Anunobi a máa ń pàdé ní iṣẹ́ dáadáa, iṣẹ́ modeling. So wọ́n bá ti fẹ́ fine face, wọ́n á lò èmi. Tó bá ti fẹ́ tall person, wọ́n á lò òun. Wọ́n máa ń pè àwa. So bí mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn. So it was that Paul Obasele to introduce me sí Surulere side. So Ọlọ́run ló mọ bó ṣe máa ń ṣètò ẹ̀. Àwọn olóyìnbó gan ló yẹ kí n máa bá ṣiṣẹ́. Ètò olóyìnbó ló wà nílẹ̀ fún mi torí Paul Obasele ni mo mọ̀. Gbogbo àwọn ibi tó jọ ti ń pàdé ńgbà yẹn àwọn tí olóyìnbó ni. But nígbà yẹn sinimá òyìnbó àbí tọmọ Ìgbò kò tí gbéra. So modeling torí Paul Obasele yẹn ń model but wọ́n fẹ́ act, wọ́n ti wá láti east but sinimá ti olóyìnbó tí gbéra ti àwọn Yorùbá yẹn ló ti pick. So Clean Studios yẹn ibẹ̀ ni mo ti pàdé Prince Alade Aromire. Respect. Ọjọ́ kan náà ni mo pàdé àtòun àti Prince Jídé Kòsọ́kọ́ the same day ni wọ́n bá mi ní studio. Wọ́n wá ṣe orin ni. Wọ́n wá ṣe obìnrin àsìkò ọmọlọ́lá lẹ rí yẹn o. Iṣẹ́ yẹn wọ́n ti wà ní location, wọ́n ti ṣe. No, orin yẹn gbọ́dọ̀ wà. Kí orin kan wà, ó gbọ́dọ̀ wà. Kó tó di pé orin tó máa ń mú dání lọ sí location kò ń ṣe pé tó wá parí fíìmù. So ibẹ̀ ni mo ti pàdé wọn. Bí ìrìn àjò wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe jẹ́ wípé mo bẹ̀rẹ̀ sí ṣorin sínú sinimá nìyẹn. Fódìdí ọdún bíi 5 tí mo join iṣẹ́ Yorùbá mi hàn nínú fíìmù. Because mi ò ní lọ́kàn pé mo fẹ́ act. Gbogbo ohun tí mo fẹ́ ṣe láyé mi ni pé mo fẹ́ kọrin kí n dẹ̀ ṣiṣẹ́ dókítà. Torí mo rántí àtẹ̀lẹ́rùn máa ń pe màmí ni, ṣé èèyàn lè jẹ́ dókítà kó tún máa kọrin? Mo dẹ̀ mi á ní gbogbo nǹkan tó bá ti wù ẹ́ láti ṣe, òun ló á ṣe. Màá ní mo dẹ̀ tún fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá o, àní kò sí problem. Iṣẹ́ tó wù mí ṣe ni, mẹ́tẹ̀ẹ̀ta tó wù mí ṣe nìyẹn. Mo fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá, mo fẹ́ ṣiṣẹ́ dókítà, mo dẹ̀ fẹ́ máa kọrin. Màmí á ní bó o ṣe sọ yẹn, torí ńgbà yẹn tí n bá wo Angela Mao, Rebecca Rothrock, wọ́n máa fò látòkè, gbìm tó mú olè báyìí, gbìs tó lù ú, tó fọmọ́lẹ̀, tó kánkọ̀ sí lọ́wọ́, pẹ́gẹ́. Ó ti wù mí, iṣẹ́ tó wù mí kí n ṣe nìyẹn. Wọ́n á ní kò sí màmí á ní kò sí wàhálà, ṣé nǹkan tó wù ẹ́ nìyẹn, kò sí wàhálà. Ó tún yá, màá tún wo wájú mirror, màá tún wo Daily Times inú ilé. In the beginning of, mo ní journalism mo tún fẹ́ ṣe, mo fẹ́ máa kàròyìn ní o. Màmí ní kò sí, èyí tó bá ti wù ẹ́ ló máa ṣe. So gbogbo ẹ̀ ni mo ṣe testing fún. Mo ṣe iṣẹ́ tó pọ̀ láyé mi tí mo try. So bó ṣe di pé mo bẹ̀rẹ̀ sí kọrin sínú fíìmù nìyẹn.
tó bá wá fẹ́ ṣèpolówó fíìmù ó ti jáde o ẹ̀gbọ́n mi Abelanre èmi pẹ̀lú wọn ni pé nínú iṣẹ́ Yorùbá fíìmù o apolówó díẹ̀ ó pọ̀ so bí mo ṣe bẹ̀rẹ̀ sí bó ṣe yá náà tó di pé èmi náà bẹ̀rẹ̀ sí produce fíìmù tèmi ni. So bí ìrìn àjò computer science mo kọ́kọ́ fi ń ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ní Mactay. I was working after tí mo ṣe tán Yaba Tech. Yes, computer installation, Pascal, Argo, accounting package kò sí èyí tí mi ò mọ̀. Some bankers see me today and they wonder pé is it the same you? Any bank manager lòun ti wà ní Afribank lòun ó ní ẹ̀yin lè wá install àwọn computers wa. Ọjọ́ tí mo rí nínú fíìmù wọn tún ní woman yìí she's a computer kìíní náà báwo ló ṣe jẹ́? Ọba lára ire Ọlọ́run ó fi mí dára gan. So mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi mí dára. Ọlọ́run fi mí dára gan o. Ó mold mi á tún ya nǹkan tó bá wù. So bí mo ṣe bẹ̀rẹ̀ nípa tíátà nìyẹn tó jẹ́ pé kọ̀ǹpútà yẹn mo kọ́kọ́ fún yà sí pé mo tún wá ń design pages. Àwọn newspaper tí mo bá ṣiṣẹ́ màá kọ̀ròyìn, màá kàròyìn, màá wà lórí television, màá tún jókòó sí di kọ̀ǹpútà wọn, màá tún design newspaper page. Desktop publishing. I was in West African Pilots when West African Pilots came back. I will write, I will interview, I will design page. I was very small. I love to work. Aago mọ́kànlá láwọn company mi máa ń gbé mi padà lọ sí ilé mi because I wasn't having anything. I was not ìgbà táwọn ẹgbẹ́ mi ti in relationship mi ní. I was a tomboy, jeans and t-shirt máa ń wọ̀ for several years. So ìgbà tó wá yá entertainment ti wọra àti bẹ̀rẹ̀ lọ́tún lósì a bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ oko ká tó ṣe fíìmù ọmọ oko a kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù The Village Girl. Ìgboro lé gbogbo ayé ló máa ti mọ̀ sẹ́ nínú mọ̀lẹ́ o kẹlà wá nǹkan ṣe sí. Màá wí tèmi ò lédè kí mo yọ̀ sọ. Màá sọ tèmi ò lédè kí mo gbọ́ òwe ìgboro lé ọmọlé kókó bí ojú ẹja. Awúṣẹ́wúṣẹ́ mọ̀ síṣẹ́ o máa súlé lórí ìlú lé. Gọ́fúmẹ̀ntì wá nǹkan ṣe sí. 1991 ni èmi ti kọ gboro lé. Àwọn kan dẹ̀ ti kọ ìlú lé o kò sówó lóde ní 70s. So kò sígbà tí ò lè kọ́lọ́n kó ṣàánú gbogbo wa ni kọ́lọ́n kó pèsè fún wa kó fi dẹ̀ wá lọ́rùn. Bí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ nìyẹn. Mo ṣe rẹ́kọ̀dù ẹ̀kejì Because of You. Every time I sing for you. Kárántí ilé wa o, ìṣẹ̀dálẹ̀ wa o. Áfíríkà lulẹ̀ mi o, ibẹ̀ náà bí mi, ara ẹ bá mi yọ̀. Adúláwọ̀ ni mo jẹ́, Áfíríkò. Follow me to my destined place. Ilé làbọ̀ sí mi oko. Ìyẹn ni mo fi gba Best Upcoming African Music ní year yẹn 1994. So mo ṣe ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ yẹn. Síbẹ̀ iṣẹ́ dókítà ó ṣì wù mí. So lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni mo ṣe wá padà lọ sí school nílùú òyìnbó Kingdom University. Mo ṣe wá lọ ṣe mo kọ́kọ́ ṣe BSc in Public Health tó fún mi ní àyè láti jẹ́ ẹni tó mọ̀ nípa oògùn olóyìnbó àti ìtọ́jú olóyìnbó. Mo tún wá ṣe lọ another 2 years mo lọ ṣe naturopathic medicine. So mo wá tún ṣe another 2 years doctor in naturopathy. Mo ṣe wá lọ sí Yaba College of Tech Pharmacognosy diploma and advanced diploma in herbal and natural medicine. So bí ìrìn àjò mi ṣe rí nìyẹn. So in the last ó ti lọ sí 14 years now it has been medicine. And mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ continue ó sì ń continue iṣẹ́ tó ń ṣe because mo ṣì ń kàwé lọ bí mo ṣe wà níbí mo ṣì wà ní class lánàá. I'm doing another course. I'm doing professional courses now.
Presently, I'm doing epidemiology because I want to be able to contribute globally to health, to global, to data of diseases, how diseases come, how they can be curbed. Àwọn science tá máa rí nígboro tá ti mọ̀ pé kíní yìí ó fẹ́ di omíyalé o. Àwọn nǹkan tá máa ṣe, including the vaccination, including education of people. Àwọn nǹkan tá máa bá àwọn èèyàn sọ pé a ti rí pé kíní yìí ó fẹ́ ṣẹlẹ̀ ní àdúgbò yìí, so that màá lè wúlò fún ìjọba, nítorí pé mo ti ń wúlò fún ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti volunteer fún ìjọba Èkó ló ti ẹ̀ gbádùn mi jù. Ṣé ẹ ti rí fọ́tò mi bẹ́ẹ̀? Fún many years èmi ni mo jẹ́ state welfare for LASTMA mayor for many years till tomorrow. I'm the state welfare, anything transportation in Lagos. Every Tuesday ẹ máa rí mi pé máa wọṣọ máa wà lórí títì. Yes, ó ti ń lọ sí ọdún 14 báyìí tí mo ti wà. So òun ni Ọlọ́run ṣe gbé mi dé ipò yẹn as the state welfare. Ní ti national, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jẹ́ kan nínú àwọn tó volunteer fún ṣá máa ń sọ yẹn ṣá, tí a ṣá volunteer fún ti ọ̀tẹlẹ̀múyẹ́, tí a volunteer tó jẹ́ pé Ọlọ́run lò wá fún area kan tó ní ṣe pẹ̀lú safety and security ní ti Nàìjíríà gangan, tí wọ́n dẹ̀ ti recognize mi. Ó nígbà kan tá a ti ẹ̀ ṣe ìdánwò, a pọ̀ gan, a pọ̀ púpọ̀, a wà bí 5,000 tá a ṣe ìdánwò. Nínú àwọn 5,000 yẹn èmi ò ṣe ẹnikẹ́ni. So ìgbà yẹn wọ́n tún wá fún mi ní àwọn oríṣiríṣi okùn. Irú àwọn yẹn tó bá yẹ nǹkan tá a máa ń polówó ni, ó yẹ ká ti polówó ẹ̀ sígboro, ṣùgbọ́n a kì í polówó ẹ̀. So mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi mí dára ire. Ní ẹnugbà tá a dẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àti ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú ká wò wọ́n sàn, nínú ká dá wọn lẹ́kọ̀ọ́ education, nínú ká lọ káàkiri. Èmi ní ẹni àkọ́kọ́ tí ó máa gbé báàgì. Ṣé mọ̀ pé àwọn wòlíì máa wà tó máa jí láago 5, tó máa lo aago báyìí gbọ̀ngàn ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Èmi ní ẹni àkọ́kọ́ tó máa gbé báàgì, tó máa débì kan tí èrò ti pọ̀, tó máa ní ẹ̀yin èèyàn mi, mo fẹ́ sọ fún yín nípa ìwòsàn. Bá ṣe pọ̀ tó síbí báyìí, ẹ sọ topic kan tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ládùúgbò tí mi mọ̀, tí máa páàkì mọ́tò mi, tí máa mú pé ẹ má bọ̀, mo fẹ́ sọ fún yín nípa ìwòsàn. Bígbà tí èèyàn ń polongo, torí mò ń create evolution pé kí àwọn èèyàn má ṣàìsàn mọ́. Àwọn nǹkan tẹ́ lè máa ṣe tí ẹ ní máa ṣàìsàn déédéé ó wà. Téèyàn bá wá fẹ́ máa ṣàìsàn déédéé, àwọn nǹkan kan náà wà tó jẹ́ pé tó bá ti ń ṣe, a máa ṣàìsàn déédéé. So èmi ò dúró nídúró pé mo jẹ́ dókítà tó fẹ́ káwọn èèyàn máa wá torí kò lè máa rí owó. Èmi wà ní dókítà tó fẹ́ máa sọ fún àwọn èèyàn pé nǹkan báyìí lè fa àìsàn, ẹ má máa ṣe mọ́. Nǹkan báyìí lè fa àìsàn, ẹ má máa ṣe mọ́. Ẹni táìsàn bá ti wá ń ṣe, tọ́lọ́run bá ti wá gbàdúrà ẹ̀ pé ó ti tásìkò táìsàn ọmọ yẹn máa kúrò, tọ́lọ́run wá ti wá sọ́dọ̀ wa ká tọ́jú ẹ̀. So dókítà tèmi ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ dókítà tó wà níta. Gbogbo wa náà la nílò owó, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀kọ́ kó pọ̀ jù, nítorí pé níwọ̀n ìgbà tí mo ti ń ṣe integrated medicine lèmi ń ṣe, understand, conventional kéèyàn combine ẹ̀ òun ni mo ń ṣe, tí a ti ń lo irinṣẹ́, ṣáàrí àwọn irinṣẹ́ oríṣiríṣi tá ń lo irinṣẹ́ láti béèrè àyẹ̀wò, láti mọ nǹkan tó ń ṣèyàn, ká wá wò pé kí ló fà á làwa máa ń dì pẹ̀lú, kò ń ṣe sign tó show. So ẹni tó bá dẹ̀ ń ṣe integrated medicine, ó gbúdọ̀ máa ṣiṣẹ́ holistically, lòyìnbó ń pè mí mọ́ láti tún yẹn sí Yorùbá, mo máa sọ pé mo gbọ́ Yorùbá mi. So ó gbúdọ̀ máa wò pé torí nínú ìrìn àjò yẹn a ti rí pé ẹlòmíì nǹkan tó ń pa gan lóúnjẹ, wọ́n dẹ̀ ti lògùn, wọ́n á wá máa bú àwọn dókítà tó ń fún wọn lógùn, wọ́n á ní ògùn ṣiṣẹ́. Ẹlòmíì ti ṣe ológun dèké. So mo ti rí ní pé à ń treat èèyàn kan fún kankan, a wá fún wọn lógùn, ó tó bí ọ̀sẹ̀ méjì wọ́n lọ, wọ́n tún dé, wọ́n tún ṣe ń complain, kí ló lè ṣẹlẹ̀? Ok,
èmi dẹ̀ sí mọ nǹkan kan náà mo tún àtúngbìyànjú náà ni bá kọ mo bá fún wọn ẹ tún ń lo oògùn yín náà but ó wọ́rì mi pé kí ló ṣẹlẹ̀ nǹkan táwọn fáwọn èèyàn tó yẹ pé wọ́n máa tó bí ọ̀sẹ̀ méjì mẹ́ta gan máa ní ẹ má lò lójoojúmọ́ mọ́ o ẹjọ́ o mo wá wọ́n wá ti dìde wọ́n ti ń lọ mo ní madam ẹ sọ fún wọn kú o ẹ kú for now ẹ má jẹ ẹ̀pà o ẹ ti ẹ̀fẹ̀ pálẹ̀ pátápátá mí ìnẹ́pà ò dáa o fún nǹkan tó ń ṣe wọ́n ni o so ẹ má jẹ pa madam ní wọ́n jẹ pàdé bí ni best food wọn lẹ sọ yẹn kò sóúnjẹ tó lè jẹ báyìí wọ́n á ṣì ìgò ẹ̀pà wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì wọn ni best food wọn nìyẹn mo ní àbájọ adẹ̀tírẹ́ni tá a ti ń tírìtì torí gbà kan tí mo pariwo tí mo ní ẹ má jẹ búrẹ́dì ìràlẹ́ mọ́ àwọn kan wọ́n ní àwọn làwọn ṣe búrẹ́dì ṣe mo fẹ́ pack up business wọn ni mi ní kẹ́ má jẹ búrẹ́dì rárá in as much as mo mọ̀ pé búrẹ́dì ò dáa ní gbogbo oúnjẹ tó wà lágbàáyé búrẹ́dì ló burú jù ọ̀bọ̀ mi ní ká má jẹ rárá bọ̀ ẹni tó bá fẹ́ràn rẹ̀ kó má jẹ búrẹ́dì lálẹ́ o torí mo ti rántí lé ní o kó má jẹ búrẹ́dì lálẹ́ mo tó bá dẹ̀ jẹ búrẹ́dì kó má mu ice water àbí mineral lé lórí kó mu tíì nǹkan gbígbóná òyìnbó ò kì í mu mineral lé rí búrẹ́dì so mo néèyàn tó yẹ pé kò sóúnjẹ tó lè jẹ láyé kó má jẹ slice búrẹ́dì méjì kò sí yẹn àìsàn tó dẹ̀ ń ṣe ó sọ pé kó má jẹ búrẹ́dì kò dẹ̀ mọ̀ so nǹkan tí ó ṣe wù mí kí n ṣe more of educating tí ò yọ owó ni o every last Thursday of the month tẹ́ bá wá síbi máa bèrò ni máa invite wọn máa tún fún wọn lómi mu ẹ sọ àìsàn mẹ́wàá fún mi kí n sọ̀rọ̀ lé lórí kí n dẹ̀ sọ nǹkan tẹ́ ẹ̀ ní máa ṣe táìsàn yẹn ò fi ní mú yín nǹkan tẹ́ ẹ̀ máa jẹ táìsàn yẹn ò fi ní mú yín lifestyle àti rí i pé níwọ̀n ìgbà tí WHO tó ti sọ pé àìsàn o kò ń ṣe pé wọ́n ní àlàáfíà o wọ́n ní health is not just an absence of diseases is a total of the psychological, the physical, the mental state of someone. So pé òun ní health ó mì pé ẹlòmíì àìsàn ò ṣe physically but àìsàn ń ṣe psychologically ẹlòmíì àìsàn ò ṣe psychologically àìsàn ń ṣe mentally so nígbà yẹn a wá rí pé àìsàn kò ṣe ẹlòmíì kì í ṣe pé àìsàn yẹn mú torí atẹ́gùn tó ń fẹ́ wá kò ń ṣe pé ó kó àìsàn yẹn lára èèyàn oúnjẹ tó ń jẹ sẹ́nu òun ló fi ń ṣàìsàn ohun tó ń jẹ so tó bá jẹ́ pé oúnjẹ téèyàn wá ń jẹ ló fi ń ṣàìsàn oúnjẹ yẹn ẹ̀ ṣe filẹ̀ àti ìtẹ̀yàn fún fibroid ó ní a lè má mu Martina mo ní ó dàbí pé a máa sọ fún àwọn ará iléeṣẹ́ Martina kan lọ close down torí tó ń bá wá sí Nàìjíríà kan dá Martina lẹ̀ ṣé ẹ̀ ní gbélé ayé ni a ní ẹ má jẹ ráìsì ẹ ní ráìsì ó fàdà ńkọ́ base food wa nìyẹn ni ráìsì tí ò bá nídìí mi ìlé ní kẹ́ má jẹ ẹni kẹ́ má jẹ sẹ̀mófìtà ẹni sẹ̀mólínà ńkọ́ bẹ́ẹ̀ bá ní tó má lómi ọ̀dà tó bá ní má mú mi torí ẹ̀ẹ̀tì mi ní mú mi mọ́ kò sí bí nǹkan ṣe lè dùn tó tẹ́ bá ti sọ pé kò bá ẹ̀ẹ̀tì mu best fruit ilé wa when we are growing up tó rálá kọ̀wé wa òun ní apple avocado apple èmi nìkan ni máa sọ fún màmí pé kí lè máa rí jẹ ń bẹ kó dùn mi ò like it àmọ́ kí n tó lọ sí nursing school ni mo ti rí benefit of avocado ní ọjọ́ tí mo mọ benefit of avocado basket kan ni mo rà lọ́lẹ̀ ìjọ yẹn ló ti ń dùn kò sí ohun tó dùn tó mọ́ so I speak to my body I speak to my mouth ohun tí bá máa fi sẹ́nu báyìí máa kọ́kọ́ wò kí ló wà nú ẹ o ṣé kìí ṣe pé ó fẹ́ sọ ara mi di dustbin o because èèyàn bá ti jẹun tí ò ṣara lóore tó gba ẹnu wọlé tó gba bí jáde ó sọ ara body ẹ̀ di dustbin ni tó jẹ́ pé ó kàn fún ẹ ní energy tó máa diminish immediately after some time the energy will wear out and what does the body do? You see that the thing is not giving you any nutrient at all. No vitamin C, no vitamin D, no protein, no nothing. No positive fat. Or kó tún wá lọ bẹ̀ kó tún lọ dá wà lálẹ́. So ètò lágbára jù nínú health is lifestyle, what you eat. Ohun tó ń rè nìyẹn.
gbogbo àìsàn tó wà ńsìn it is what you eat. Tí àìsàn bá túká tó játẹ́gùn ló ń fẹ́, ìjọba máa take care ẹ̀. Nígbà tí corona dé rí bí ìjọba ṣe dìde. Ṣùgbọ́n ìjọba ò lè wá take care oúnjẹ tí wọ́n jẹ lánú ilé ẹ̀. No way. So kó ní kálukú kó má nǹkan tó ń fi sẹ́nu. Má jí láàárọ̀ kó mú ẹlẹ́rìndòdò kó wá rí búrẹ́dì mọ́ kó tì mẹ́nu. Àwọn kan noodles nìkan náà ń jẹ. Àwọn ọmọ wa ti rógo lára rọ̀bà ìkan táwọn obìnrin ń sè fún wọn lọ school nìyẹn. Mi ò bọjà ọlọ́jà jẹ díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo síntẹ́tíìkì díẹ̀díẹ̀. Ẹ máa jẹ lẹ́kọ̀ọ̀kan tẹ́ bá máa jẹ rárá. Ẹ jẹ́ ká jẹ whole food o. Ẹ jẹ́ ká jẹ oúnjẹ gidi. Tí wọ́n bá jó torí ẹlòmíì á wò mí títí báyìí. Wọ́n ní kí lè ń jẹ? Bá ní nǹkan tí mo jẹ ẹ jẹ. Ẹ jẹ nǹkan tí mo ń jẹ, mi ò jẹ nǹkan tẹ́yin ń jẹ. So for me, ètò important sí mi jù nínú health sector tí mo wà yìí is education. Káwọn èèyàn wá gbọ́. Kì í ṣe pé oògùn tí mo kó fún yín pé kẹ́ mu. Kì í ṣe supplement tí mo fún yín pé kẹ́ lò. Ṣé understand? Àmọ́ kí lẹ̀yin ṣe láàárọ̀ nígbà tẹ́ jí? Ǹjẹ́ yín mu omi nígbà tẹ́ jí láàárọ̀? Ẹlòmíì máa ń skip breakfast. Ẹni tó bá ti ń skip breakfast kó máa ready o. Kó máa ready láti face sugar, láti face hypertension. Torí tó bá ti skip breakfast, there is an enzyme in your body. Á jẹ́ kó rí máa fọ́ ẹni yẹn. Á wá máa burn ẹni yẹn díẹ̀díẹ̀. Òun kọ́ ló ń fa ulcer o. Infection kan ló ń fa ulcer. Tó bá ti wá bu inú yẹn jẹ díẹ̀, tẹ́niyàn bá ti wá jẹun, ojú ibi tó bù jẹ yẹn, á rẹ̀ sì jẹ. So ẹni tó bá ń skip breakfast kó stop ẹ̀. Ebó jẹ́ ògì ṣíbí méjì, ẹ jẹ́ ká máa fi sẹ́nu láàárọ̀. Ní àárọ̀, mo ní business kan 5:30 mo ń jí, àlàáfíà wà ní o. Tí ó bá ti sí àlàáfíà, kò sí project o. Kò sí project kankan. The only project Olúwa ẹ̀ máa ní, bí ẹni tó wà lẹ́wọ̀n ni, the only project tó máa ní ni pé bó ṣe máa jáde. Téèyàn bá ti sick, the only project tó ní ni bó ṣe máa tọ́jú ara ẹ̀. Ẹ wá rántí pé àwọn tó fẹ́ tọ́jú yín wọ́n láti gba ibiṣẹ́ lọ o. Ṣé ẹnìkan tó ń bínú pé mo sick, bọ̀dá mi ò wá wò mí, tí bọ̀dá rẹ̀ ò bá lọ sí ibiṣẹ́, báwo ló ṣe fẹ́ take care family ẹ̀? So try láti má sick. Sickness is not, people will have fever, not malaria fever pàápàá. People will have headache. People, small, you want sick, small, sick. Don't allow yourself to sick, big sick. Nínú ọ̀sẹ̀ tó lọ èèyàn 2 gbé lọ fún dialysis lórí machine. Kidney ti pack up. Gbà tó máa fi gbé kidney débí, mo láti kọ́kọ́ lọ fix wọn sí dialysis. Ìkan ti padà wá, wọ́n ti dá padà pé, well, ó ti gba dialysis bí 3. Wọ́n tó dá padà pé ká continue láti treat pé nǹkan tá ń fún tó ń treat kidney, ó ń treat ẹ lọ. Kí ló ń fa dialysis? Ìjẹkújẹ ráì. Kéèyàn dẹ̀ máa mu omi. Ẹni bá ti ní hypertension àbí sugar tí ò bá ti treat ẹ̀, kidney máa pack up ni. Ẹlòmíì ò mọ BP ẹ̀. Ẹlòmíì ò mọ sugar ẹ̀. Ọmọ ẹnìkan débi gbà máa test BP ẹ̀ 300 over kìíní kan ni. Irú yẹn ń sìn kóhun àti conductor kankan sọ̀rọ̀ kí yẹn kan ti báyìí. Àbí kó jí láàárọ̀. Kó jí láàárọ̀ kó kàn fẹsẹ̀ kọ, kó collapse. Àbí kó sùn kó má jí. Wọ́n á àwọn ìyá wa tún ti dáràn. Àwọn ìyá wa ní o, àwọn ìyá oníyà tó jẹ́ pé nísìnyí ìgbádùn náà ń jẹ. Kẹ́dé village kẹ́ fún wọn lówó. Wọ́n á tún kí ẹ, wọ́n á kọrin fún ẹ. Ọmọ mi o, wọ́n fún wa problem mọ́. Àwọn ìyá they are nice now. Ẹ̀yin ni kẹ́ ẹ tọ́jú ara yín. Àìsàn ara ni o. 90% àwọn èèyàn tó kú àìsàn ara ni. Kò sẹ́ni kankan tó ń ṣe wọ́n, mi sọ pé kò sí o. Ṣùgbọ́n ó kéré jù. Ètà fi ń purọ́ ló pọ̀ jù. Ẹni máa gbẹ́ lómi sórí machine báyìí. Wọ́n ti sọ pé igbá ló wà nú ẹ̀. Ìkòkò ní àwọn ti gbẹ́kiri, kíní kan ló ń ṣe, àwọn kíní kan kìnnìún wà ní kò sí problem. Ọlọ́run á fún wa ṣe. Nígbà bá kó tẹ̀sì dé. Tẹ̀sì yìí sọ wípé creatinine level ó ti high. Sẹ́ẹ̀tì sọ wípé serious serum rẹ̀ ó ti lọ sókè pátápátá. Tó bá jáwọn ayé ni, kíní ìyá ní rí nǹkan kan bẹ́ẹ̀.
ẹ̀yin tẹ́ sọ pé gbá nígbà máa wò ó sìn fibroid tó bí méje ńláńlá àwọn kan wẹ́wẹ̀wẹ́ ó tún wà bẹ́ẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ gbà wà tó yẹ pé a kàn máa ń purọ́ mọ́ nọ́nsẹ̀nsì ni. Ẹ jẹ́ ká tọ́jú ara wa, ẹ jẹ́ ká dẹ̀ máa béèrè nǹkan ká máa wádìí, ká dẹ̀ máa tọ́jú ara wa, ká dẹ̀ máa mumi lóòrèkóòrè. Òun ló ṣe jẹ́ pé èmi o mo wà interested more in educating person, in finding out, telling you, encouraging you láti wá nǹkan kan ṣe nípa health èèyàn ju pé kàn wá dálẹ̀ tán. Nǹkan kan tó interest mi nìyẹn tí mo ṣe lọ sí epidemiology. Kéèyàn wá dálẹ̀ tán ká ṣe máa sá kiri, ó máa ń ṣẹlẹ̀. So ìwàásù tèmi ń ṣe kiri nìyẹn tó jẹ́ pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ tọ́jú ara yín, ẹ mu omi, ẹ jẹun tó dáa lásìkò, ẹ má jẹ oúnjẹ inú agolo mọ́, oúnjẹ tó bá ti ní preservative tán fi sínú láìlọ́ọ̀nù ẹ̀kọ̀ọ̀kan ni, kò ń ṣe pé ẹlòmíì bóyá ló fẹ́ dáná ó kàn já láìlọ́ọ̀nù kan báyìí kàn dá sí ìṣẹ́jú méjì kò ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. Àwọn nǹkan tí a rí nìyẹn ìpè ìwádìí ìjìnlẹ̀ ní èmi kọ́ ni mo ṣe wá ń wádìí yẹn tó bá lọ sínú system àwọn professor àwọn tó ti jù wá lọ́nu jẹ́ yìí àwọn ló ṣe gbogbo àwọn ìdí yẹn. Ìwádìí tèmi sì ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣe ń compile ẹ̀ ní àtàwọn átíkù ló jẹ́ kọ́kàn mọ̀ mí díẹ̀díẹ̀ pé mi náà ti ń ṣe ìwádìí kò ń ṣe kákàn tọ́jú èèyàn lásán. So àwọn nǹkan tó important sí mi nìyẹn. Ṣẹ́rí tí mo fẹ́ lè sọ pé rédíò gangan ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ nítorí pé àti rédíò àti tẹlifíṣàn ṣé o pé mo sọ lẹ́ẹ̀kan mo ní nǹkan mẹ́ta ló wù mí ṣe gbogbo ẹ̀ ni mo dẹ̀ practicalize láti rédíò Nigerian 2 rédíò Lagos Lagos television láyé gèlèté láti ayé oríṣiríṣi program tá a ṣe ń gbà yẹn ti pọ̀ nítorí pé mo mọ̀ yìí pé mi ò lè pera mi ní ẹni tó gbọ́n jù àbí ẹni tó gbọ́n púpọ̀ ṣùgbọ́n mo rí pé mo máa ń ṣe sàá sí nǹkan kí n rí nǹkan kí n fẹ́ mọ̀ kí ló dé tí ó ṣe rí bẹ́ẹ̀ so kí n wá lè ṣe àgbékalẹ̀ ẹ̀ tí má ti wá mọ̀ màá wá lè ṣàlàyé bó ṣe rí so láti bí wípé àwa náà lè sọ̀rọ̀ díẹ̀díẹ̀ lórí rédíò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ ńgbà yẹn gbà tó dẹ̀ máa yá ó ní program tí mo máa ń jìjọba wọn ṣe ní Lagos television gbà yẹn gèlèté àjọ Uncle Ajayi yes Uncle Jaye Ojo ló ní program yẹn but èmi ni mo wà in care gbogbo products torí gbà yẹn náà mo ń ṣe kinní kan mo jẹ́ marketing consultant àwọn iléeṣẹ́ ńláńlá ní Nàìjíríà lẹ́kọ̀ọ́ máa ṣe mi ò ní jẹ́ full staff wọn èmi fúnra mi ni mo kọ́ra mi béèyàn ṣe ń di mi ò lọ sí school as a marketer ṣùgbọ́n àwọn iléeṣẹ́ kan ní Èkó yìí wọn ò lè gbàgbé mi torí tó bá ti ṣe new products ohun méjì ni máa ń béèrè availability and quality tí bá ti wá rí màá wá sí iléeṣẹ́ yín yẹn ṣé nǹkan tẹ́ ṣe lélẹ̀ ok mo lè bá yín ta o bí mo ṣe lè bá yín ta ni pé màá wá draw out bí mo ṣe máa ta èkíní màá bá yín wá àwọn léèwé àbáwọn èèyàn tó lè máa ra kíní màá mú list ẹ̀ wá fún yín ẹ wá ṣe lẹ́tà ẹ sign ẹ kó fún mi màá lọ bá wọn pín fún wọn màá gba sample yín màá mú lọ fún wọn. ìkejì màá bá yín wá àwọn èèyàn tí ó lè bá yín polongo káàkiri get pick up àwọn tó máa ń tajà kiri yẹn so màá kọ gbogbo marketing strategies tó máa lò títí ó fi máa súnmọ́ dé ìpolówó lórí rédíò ìpolówó lórí tẹlifíṣàn mo ṣe yẹn fún ọdún 12 yes sóbò kékeré yẹn èmi ni mo polówó ẹ̀ ní Nàìjíríà torí sóbò ńlá ni wọ́n ń ṣe kò wá tà manager àwọn pátápátá mo wá lọ bá mi ò mọ̀ wọ́n rí o mo wọnú company yẹn náà ní I can market it àwa design sóbò kékeré tó bá di every Tuesday a máa lọ sí school wọ́n wá ṣe poster wọ́n ṣe banner wọ́n kó gbẹ fún mi a lọ lemon school a fún wọn ní sample nígbà tó máa tó oṣù mẹ́ta bóbò ni mo sọ o
torí tí mo ti mọ́ mi lẹ́nu tí iṣẹ́ mi pé sóbò ni mo mú ń sìn mi mu any other bobo drink. Nígbà máa tó bí oṣù mẹ́ta trailer la fi ń ru bobo kiri, trailer la máa ń gbé lọ sí north. Bọ́n ṣe mọ̀ mo wá create program kan every last Sunday of the month. Àwa máa kọ́ àwọn ọmọ school bíi mẹ́jọ márùn-ún àgbà hall à ṣe end of the year party, end of the monthly party. So gbogbo ọmọ February wọ́n á kó wá láti school wọn, àwa lẹ́gbò bánà bobo káàkiri, àwa pín bí bobo ṣe gbà ló kan nìyẹn. Débi pé bobo company pè mí, wọ́n fún mi ní owó, nǹkan tó ń pè ní owó gidi ngbà yẹn pé nǹkan tí a wọ̀ rí leléyìí. So mo ṣe bẹ́ẹ̀ fún some company. Lisabi Mills Custard, I was working with them for 8 years. Mi ò ní table office wọn, only once in a week ni màá gba product wọn, màá visit gbogbo distributor wọn, màá fún wọn ní samples. So I became a marketing consultant without reading it in school. I was doing that. So mo wá fún each company ní day. Àwọn company kan mo wá tún ṣe fún omi. Otomi yẹn ni mo tiẹ̀ ti popular jù lórí gbogbo hotel Lagos State. Màá get list wọn, màá supply wọn lómi yẹn. So I'll be in my office. Àwọn yẹn á kàn máa pè pé àwọn need omi. Ó kàn yá ni gbogbo àwọn company yẹn wọ́n wá ń pè mí kí n kú jẹ́ distributor wọn. Because they were actually calling me. And that was how my journey went to that. Ló fà di pé màá include radio. Ni mo wá fi ṣe a whole complete radio program for you people. And that was how I did for Panadol Extra too. I promoted Panadol Extra. So bí ìrìn àjò mi ṣe rí, mo sọ pé mo ti ṣe so many things. Tẹ́ pé nǹkan tí mo ń ṣe ń sìn bí ìgbà tí mo retire to health ni. Tẹ́ pé I just want to educate people and I want to try my best for the health, pé kí àwọn èèyàn ní àlàáfíà. Ìyẹn ni mo ń ṣe lọ́wọ́ ń sìn. Mo wá sí kankan tí mo fi lẹ̀, mi ò fi lẹ̀. Ṣé rí tá bá sọ̀rọ̀ nípa entertainment, o lè fi lẹ̀, òun ló lè fi ẹ́ lẹ̀. You can't leave it. You can't leave it. Because bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, singles record à ń ṣe lọ́wọ́ wà studio. Greatest Elédùmarè, great. Greatest of the greatest of the greatest Elédùmarè, great. So it is, my life is, I created time for everything tí mo ń ṣe. Tẹ́ fi bá mi ń bí, mo sọ fún yín náà, mo ní Tuesday lè bá mi ń bí, ọ̀tọ̀ ní nǹkan tó ní Monday, ọ̀tọ̀ ní nǹkan tó ní Tuesday, ọ̀tọ̀ ní nǹkan tó ní Wednesday, bí mo ṣe ń live life mi nìyẹn. So tí n bá fẹ́ ṣe ohunkóhun, mo máa ń fi àsìkò tiẹ̀ lẹ̀, màá dẹ̀ fún ní àsìkò yẹn. Nǹkan tó lè kí n lè ka gbogbo àwọn tí mo kà gan nìyẹn. Mo fi ohun kan lẹ̀ tó wà fẹ́ fọ́dún ọdún méjì. Company mi kan wà affected torí mo lọ ṣe masters mi. But ibi tó dá sí ni pé nígbà tí mo ṣe tó mo gba ìwé mi bọ̀ náà pé mo tún padà síbẹ̀, mo ti build it up, ó tún ṣiṣẹ́ padà. So àwọn nǹkan la máa fi lẹ̀ láti ṣe ohun kan. Tẹ́ bá ti mọ̀ pé ohun kan wà tó jẹ́ pé ó sì lè dúró bí tẹ́ ṣe sí, ó wà ńbẹ̀ yín lẹ ní. You can go and bring some things. But if you don't go and bring something, if you hold on to only this, you will have only this. Ní ti sinmi yẹn, ẹni bá sọ pé kò kí ń rẹ̀ òun lọ ni o, kò sẹ́ni tí ò kí ń rẹ̀, ṣùgbọ́n kinní kan ni Ọlọ́run fún mi tí mo dẹ̀ máa ń dúpẹ́ gan. Mo lè sọ pé lódidi ọdún 10 mi ò sick, 10 years mi ò sick. Kí ló fà á? Ṣùgbọ́n tí n bá fẹ́ sick láàrin ọjọ́ 3 ń sìn máa sick. Kí ló fà á? Tí n bá ti ṣe ohunkóhun, tí mo ti wọnú yàrá mi ní alẹ́, tí mo ti shower, tí mo ti sùn láàrin aago 12 sí aago 6:30 sí 7, tí bá jíjọ́ kejì mi rántí mọ́ nǹkan tó ṣẹlẹ̀ lánàá. Mi rántí. So God has made me to recuperate through sleep. Good sleep. Ohunkóhun tó bá ti mú mi kí n má sùn láàrin ọjọ́ kan sí 2, tẹ́ bá dé bí ẹ máa mọ̀ pé mi wà all right. Tó bá ṣe díẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní temperature. So mo máa ń yin àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣàìsùn
so Ọlọ́run kàn ṣàánú mi ni wípé mo ní immune system tó dáa tí n bá dẹ̀ ti lè bomi sára tí mo sùn wọ́ra tí mo dẹ̀ jí ọjọ́ kejì ara ò ro mí. So I can do that for 7 days a week. Ṣùgbọ́n tí mi ò bá sùn ọjọ́ mo ṣe night ní last week nurse mi ló ń yọjú yẹn tí má ṣe night ọjọ́ kan wọ́n mọ̀ pé the next day àwọn kan máa take it easy pẹ̀lú mi tó wáyé pé mo wà bí the next day mi ò wá mọrun ọ̀sán sùn ló ṣe máa affect mi tí n bá ti ṣe night mi ò ń ṣe ẹni tó máa di àárọ̀ ọjọ́ yẹn tó máa lọ sùn tí n bá dánwò temperature ni wọ́n máa fún mi lábẹ́rẹ́ ni pé mo wá ṣàìsùn mo wá lọ sùn. So mo lè sọ fún yín pé in the last 20 years mi ò sùn lọ́sàn-án tí n bá ti lè fẹ̀gbẹ́ lílọ lọ́sàn-án it means I'm sick. So mi ò kí ń sorun ọ̀sán tí n bá dẹ̀ ṣàìsùn mi ò lè sùn orun yẹn máa wà lára mi ó tún dá lẹ́yìn yẹn nǹkan tó máa ń jẹ́ kí n sick nìyẹn. So sleeplessness ló máa ń jẹ́ kí n sick. Nípa ti àsìkò yẹn mo fún gbogbo nǹkan ní àsìkò. Ṣé mo pé mo sọ fún yín pé jọ́ Monday ọ̀tọ̀ lẹ́ni tó ní ilé ló ní jọ́ Monday o ọkọ mi ló ní jọ́ Monday o àwọn ló ní o tán bá wá sílé tán máa travel àwọn sọ àwọn tí ẹ wò mí títí nínú ilé tán ní lè má tẹ́ bá níbi lọ ṣá ṣùgbọ́n mi ò ń fáyàn lápọ̀ìntmẹ́ǹt ọjọ́ Monday mi ò gba business ọjọ́ Monday mo máa ń fi Monday sí free day mi tí n bá wá ráyè mo lè pe tailor mo fẹ́ ránṣọ mo lè pe laundry mo lè lọ sọ́jà mo mú láti ṣe nǹkan tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú tí ń ṣe nǹkan tó even mi ò àwọn staff mọ̀ pé mi ń ṣiṣẹ́ ọjọ́ Monday tí bá máa ṣiṣẹ́ ọjọ́ Monday mo fi ready fún Tuesday ni most of àwọn tí a dẹ̀ ń treat on appointment ni because I'm an internal doctor kì í ṣe pé tẹ bá gbé malaria wá a máa ń treat ẹ o ṣùgbọ́n àwọn tinú ẹran àwọn nǹkan tó le koko chronic diseases la máa ń sábà ṣe jù àwọn tó jẹ́ pé a ti lògùn kò lọ àwọn ni Ọlọ́run ń lò wá fún jù ṣe understand so ọ̀pọ̀lọpọ̀ appointment ni kì í ṣe pé ẹgbẹ̀ẹ́gbà ẹ̀kọ̀ọ̀kan la máa ń rí yẹn béèyàn bá ní accident ta tó bá gbé wọlé àtọ́jú ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé nǹkan kan ti ń ṣe wọ́n lágọ̀ọ́ ara ló pọ̀ jù tó bá wá ṣe mọ̀ pé ìyẹn kò wá ìyẹn ẹ lè sọ pé ọ̀làlà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀túnla ni ẹ máa dúró ọjọ́ 4 lẹ máa lò ṣe understand àtọ́jú ẹni yẹn àwa kó nǹkan tó kù tó máa lò lé lọ́wọ́ a máa lọ lé so ó fún mi láyè láti plan ara mi tí bá síbí tí anything bá ṣẹlẹ̀ I have nurses that can still handle things before I come she understand and I have a standby doctor tí wáyé pé mi ò lè wà available that tí mo believe in that he will be here and cover for me at every time to ma cover for me so àyè wà fún ohun gbogbo nǹkan. Wọ opportunity tí Ọlọ́run fún mi torí mo máa ń sọ wípé ọ̀rọ̀ tèmi Ọlọ́run kàn ṣàánú mi ni èyàn ò lè fi mí kó fi plan anything o nínú ilé bàbá mi ẹ lè fi mí plan anything because mo yàtọ̀ ṣe understand pé eléyìí igi ìwé ni o eléyìí àtàn ti plan pé wedding yẹn aṣọ wedding agùn láti junction agùn dé gárẹ́jì ìgbà tí mo fẹ́ ṣe ìyàwó àwọn ẹbí mi ń pè mí ni pé ṣé kò wù ẹ́ ni ó ṣe wá jẹ́ bó ṣe fẹ́ ṣe nìyẹn so ọ̀rọ̀ mi gbogbo ọ̀rọ̀ mi jẹ́ yàtọ̀ bí bó ṣe wá yàtọ̀ yẹn Ọlọ́run wá ṣàánú mi lé lórí ohun tẹ́lòmíì ṣe tó tẹ́ gidigidi lèmi ṣe tọ́lọ́run fi dẹ̀ mí lọ́rùn tí mo tún fi ń ṣe tí mo tún ń sọ wípé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló tiẹ̀ ní kí n ṣe you understand nítorí pé ẹ wo situation mi tí n bá fẹ́ regular person ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo lè ṣe mi lè ṣe tí n bá ń ṣe ìsídà káwọn àbúrò ẹ̀ àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ kan ti sọ pé ó ti sọ ẹ̀gbọ́n wa ló dẹ̀ ń ṣe bẹ̀ ń sìn kò ń gbélé ìwé ló ń káàkiri so àwọn nǹkan kan wà tó jẹ́ pé nítorí irú ẹni tí mo fẹ́ gan tó jẹ́ pé kì í ṣe pé àjìjọ ń wà lójoojúmọ́ ló fún mi ní opportunity ṣáàdí táwọn bá ti ṣe táìmù yẹn náà mo ti bẹ̀ fi kí àwọn ìwé kan mọ́lẹ̀ mo ti fi kí àwọn so ẹ rí pé Ọlọ́run lò ó fún mi positively
nǹkan tí ò bá lọ jẹ́ negative fún mi. Ìrọ̀rùn ni mo tún wà, kò sí pé anybody fún mi ní wàhálà. So mo máa ń wo tèmi pé Ọlọ́run kan ṣàánú fún mi ni. Ọlọ́run kan wò ó kàn fi gbogbo ẹ̀ ó fi dẹ̀ mí lọ́rùn ni. The only thing tí mo dẹ̀ ń ṣe ń sìn, mo máa ń calm brain mi because mo máa ń wà hyperactive. So mo máa ń calm ara mi débi pé mi ò wọnú library mi, máa fúnra mi ní time àní oṣù kan mi ní wọnú library mi ní kankan because I'm a bookworm. I want to read. So màá ní oṣù kan mi ní kàwé pé library mi. Tàbí sún ìgbà kan mo tún ní kán bá mi ṣe library kékeré síbẹ̀, ó tún yá mo tún ní kọ́ gbé kúrò kan pé mi ní kàwọn kan. So mo máa ń calm ara mi ni because of the things that I've learned. So but gbogbo ẹ̀ mo máa ń fi gbogbo ọpẹ́ yẹn fún Ọlọ́run alààyè ni pé òun ló jẹ́ kó ṣeé ṣe fún mi. Gbogbo wọn tí mo pass through, Ọlọ́run ló jẹ́ kó fi rọ̀ mí lọ́rùn. Gbogbo àrà tí mo dá, Ọlọ́run tẹ́lẹ̀ òbí bá dán wò á ti dìṣẹ́, á ti di nǹkan mi. So I give all the glory to God. Original ọmọ oko, international ọmọ oko, ogbókìrá. Ìgbà kan mi ò lè rìn ní títì yìí nígbà tí fíìmù ọmọ oko jáde. Bose Olubo ọmọ oko, Bose Olubo ọmọ oko. Orúkọ yẹn jáde láti inú sinimá ọmọ oko nígbà tí mo ṣe fíìmù ọmọ oko. Sinimá ọmọ oko yẹn wá jẹ́ ọ̀kan gbòógì nínú sinimá àgbéléwò home video tí ó jẹ́ pé obìnrin ló ṣe. Ó fẹ́ lè jẹ́ mi ní obìnrin àkọ́kọ́. Torí gbà yẹn àwọn ọ̀gá wa ló ṣe fíìmù. Nínú àwọn set mi, èmi ni wọ́n kọ́ ṣe fíìmù. So ó wá jẹ́ kí fíìmù yẹn a wá tètè gbé sí àgbéléwò, a wá gbé káàkiri. So a wá gbé sí National Theatre. So àgbà yẹn àwọn èèyàn máa ń béèrè ni pé ta ni bàbá ẹ̀, ta ni, because lásìkò gbà yẹn bówó tán ṣe ń ṣe fíìmù tó ṣe kéré tó still ọ̀pọ̀lọpọ̀ ò wọlé afford ẹ̀ ń gbà yẹn. So ọmọ oko ní orúkọ mi ti kọ́kọ́ jáde. She understand, tí gbogbo ayé fi kọ́kọ́ mọ̀ mí nígbà tí mo ṣe fíìmù ọmọ oko. Ọmọ oko yẹn ló wá tún trigger record tí mo kọ́kọ́ ṣe nígbà yẹn tí mo tún dress bí ọmọ oko, mo pè ní the village girl. So ìyẹn ló tún trigger ìgboro lé gbogbo ayé lọ́mọ Èdùmàrè lọ́nbúrẹ́là mi tí mo tún ti kọ Ọlọ́run yàtọ̀ Ọlọ́run pẹ̀lú ènìyàn, nobody can say no. Then Bólúwa bá sọ yes. Then when Jesus say yes, a lot of music mi tí mo ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí sinimá ọmọ oko yẹn tún wá jáde, ó tún wá túbọ̀ jẹ́ kan rántí sí. Àti pé orin mi ń gbà yẹn, everybody was like irú orin wo leléyìí, báwo ló tún ṣe kọ́ báyìí, báwo, it wasn't a something tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀. Ṣé mọ̀ àwọn tó ti gbọ́ tẹ́lẹ̀ ní àwọn Ìjìnlẹ̀ Èkìtì, Elémùrè and all that. So but tèmi is not too, ṣé mọ̀ bí ọ̀rọ̀ kéèsì mi dàbí ọ̀rọ̀ ẹ̀fọn aláàyè ni, dà ó lè sọ pé Èkìtì, ó lè sọ pé Jésà. So orin mi náà was like that, wípé mo wá pè ní funky folklore, wípé folklore in a dance hall. You understand? So ìgbà yẹn ló jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ mí nígbà yẹn 1991, 92. Orí tẹ́ bá sọ ti secondary school kò sí o, because ṣé mo pé Èkó ni mo ti wá tí mo wá lọ sí ẹ̀fọn aláàyè. So nígbà yẹn àwọn ọ̀rẹ́ mi kan tí mo mú lọ́rẹ̀ẹ́ wọ́n máa ń practice boyfriend and girlfriend, but I'm like ọ̀rẹ́ mi ni gbogbo àwọn boys. So ọ̀rẹ́ mi làwọn boys, èmi ò dẹ̀ ń fẹ́ ọ̀rẹ́ mi. So láti ilẹ̀ ni mo ti máa ń rí àwọn boys tó bá jẹ́ abájọ jẹ́gbẹ́ as my paddy. Tó bá fọ pọ́ùn tó sì mi gan máa ní àbí nǹkan ṣe é ìwà kò lóko sọ́run. Mo believe pé bóyá wà yẹn o gbọ́dọ̀ máa ní girlfriend tó kéré sí wa so that wàá lè máa rán àwa sí. Kò ń ṣe pé àwọn ọ̀rẹ́ mi máa wà nínú ilé, we are about 10, àwa méjì mẹ́ta lóbìnrin, àwọn ọkùnrin ló pọ̀ nínú wa. A dẹ̀ máa gẹrun wa, a máa fi pattern sí, a máa mú ẹmu ní school. So we are tomboys. When I was in school, I was a tomboy. So ìgbà tí mo wà ní secondary school tí mo rí ọ̀rẹ́ mi kan gan náà tó fẹ́ máa tó ń date one of them, I'm like ó yà mí lẹ́nu. Some of them kà sí gbéraga, but èmi ò kà sí wípé kéèyàn máa fẹ́ ẹgbẹ́ ẹ̀ kò mi ò rí látilẹ̀, mi ò rí sí. So throughout my secondary school mo dẹ̀ kéré.
so mi ò ní boyfriend, mi mọ nǹkan tó ń jẹ́ boyfriend. Ìgbà tí mo wá Yaba College of Tech, mo wà ní second kí n tó lè sọ pé mo mọ̀ èèyàn lè sọ pé excuse me, o máa toast mi. So I'm a friend person. Téèyàn bá mo ti rí situation tí ọkùnrin máa later jẹ́wọ́ fún mi pé òun fẹ́ toast mi tẹ́lẹ̀ ni o pé but ìgbà tá a ti wá close. Òun kàn rò pé tó ti wá di pé máa wẹ̀ lọ́la Gbénga kí ló ń ṣẹlẹ̀ kíní kan tá a ti wá so èmi máa ń blend pẹ̀lú ọkùnrin. Ẹ máa àwọn obìnrin tó yẹ pé ọ̀rẹ́ ọkùnrin ni wọ́n irú èèyàn life tí mo live nìyẹn. So ó jẹ́ kí n avoid a lot of friends. Ìgbà tí mo wà ní school, I happen to be the only person tó ní mọ́tò ńgbà yẹn ní ọ̀dọ̀ mi ní set wa. Àwọn ọ̀rẹ́ mi ọkùnrin ló máa ń gbé mọ́tò mi lọ. Ó dìgbà tí kò bá tán ni máa lọ gbé ń bẹ̀. Bóyá èèyàn méjì mẹ́ta ló máa rí mọ́tò lọ́wọ́ mi. So mo use mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi ọkùnrin till tomorrow I still have them as my friends. Ojú mi náà ṣe ní gbogbo girlfriend tán ní. Ojú mi náà ṣe marry. Mo náà rẹ̀ tó wẹ̀ tó yẹ pé mo wà lára àwọn groom boys èmi nìkan lóbìnrin tí mo wà ń bẹ̀ tí mo dẹ̀ wọ aṣọ bíi ọ̀rẹ́ ọkọ. So kíní yẹn kò jẹ́ kí n ní ìyọlẹ́nu pé àwọn ọkùnrin mi ń ṣèyàn tó ń ṣe pérépépé máa ń ṣe ọ̀rọ̀ ọkùnrin ìwé ló pọ̀ jù. So nǹkan tó máa ń like lára obìnrin tó ṣe máa ń sáré tètè tó ṣe kò sí lára tèmi. Lórí ọṣẹ ní yàrá ọṣẹ gbogbo ìta ṣe nígbà yẹn mo kàn lè múrun mi kí n kọ̀tẹ̀ kí n ṣe waves irun mi. Ìyàrí táwọn máa ń lò gbàgbàgbà tá ń lò ń sìn ìyàrí kékeré lè máa rí létí mi. So I'm not too mi ní sọ pé mi ò wà too fashionable. I like fashion but I'm not too into ọkùnrin obìnrin nígbà yẹn. So ó fún mi ó jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ lọ́rẹ̀ẹ́ dàn pé going out. Then mi ò fojú tẹ́ḿbẹ́lú wọn ṣùgbọ́n mi ò gbàgbọ́ pé èmi pẹ̀lú wọn lè kàn máa fẹ́ra. Mo gbàgbọ́ pé bóyá kán rábùrò mi tó wù wọ́n àbí kán lọ mú wọn kù wọn kan wá lé. That's the way I feel. To the glory of God, ìyàwó kábíyèsí Sunday Adeniyi Adegeye ni mí. Bẹ́ẹ̀ ni. Ó wà challenging jù, health ni. Ó wà challenging. Mi ò ní sọ pé entertainment lópin. Entertainment ní àrà ni. Àrà lẹ máa ń fi entertainment dá, àrà la máa ń fi dá. A lè bring in anything tó bá wù wá. Téèyàn bá ṣe mistake kan nínú entertainment ó lè create ẹ̀ kó sọ di àrà. Èèyàn tún lè ronú nǹkan kan pé tí mo tún lè ṣe báyìí o nínú entertainment. Kò rí bẹ́ẹ̀ nínú health. Health ní standard, ó ní rules that you can follow. Kò dẹ̀ lópin. You can read and study and study and study and keep studying. Tó bá study débi kan, you can now end up on research. Kó wá máa ṣe ìwádìí kiri. So health ló wà challenging. It's challenging. There is no end beats on it. Ó wà challenging. When I was a student at Unilag, mo máa ń wo àwọn lecturer mi bí wins ni. Àwọn kan wà ńbẹ̀. Mo máa ń wò wọ́n bí wins ni. Wọ́n á dẹ̀ tún máa sọ pẹ̀lú oyè tó ti gbà yẹn. Mo rí prof ńbẹ̀ tó jẹ́ pé ó tún ti kàwé. So health ó lọ fà. Entertainment lọ fà o, ṣùgbọ́n o lè dára tó bá wù ẹ́ pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n health, you have to follow some standard. Ọjọ́ tí inú mi dùn jù, ó ní ọjọ́ tí mo kọ́kọ́ ṣàbíamọ. Bẹ́ẹ̀ ọjọ́ tí mo bí àkọ́bí mi. Mo compose orin. Mo dẹ̀ ń wò pé mo bí ọmọ. Torí ọmọ bíbí lọ́kọ́ yìí fún mi. She understand? Pé mo bí ọmọ. Hospital tí mo ti bímọ gan-an mọ̀ pé mo wà nínú ward mi. Ó dàbí pé mo wà nínú rim. Mo wá ń sọ̀rọ̀ tí kò bígbà tí èèyàn bẹ̀rẹ̀ sí jáde bígbà tó àwọn tó bá máa yájọ́ pé tán kàn ń pè é mò ń sọ àwọn ọ̀rọ̀
mo wá bẹ̀rẹ̀ sí kọrin omi wá ń jábọ́ lójú mi mo wá ń wo ọmọ yẹn báyìí mo wá ń wo báyìí greatest miracle ọjọ́ yẹn nínú mi dùn jù láyé ṣe rí ọjọ́ tí mo lè sọ pé inú mi bàjẹ́ jù mi ò ní àǹfààní ní ọjọ́ yẹn láti express ẹ̀ níjọ́ tó ṣẹlẹ̀ but ọjọ́kújọ́ tí bá ti rántí nípa bàbá mi inú mi máa ń bàjẹ́ tí ẹnikẹ́ni tó bá mọ agbo ilé Olúbọ̀ ní Àkúrẹ́ ó jẹ́ ilé ńlá tó yẹ pé is a mixture of Muslim and Christian ní agboolé bàbá mi wọ́n wá pọ̀ àwọn ọmọ Olúbọ̀ pọ̀ àwọn ọkùnrin ló pọ̀ jù gidigba ọkùnrin àwọn obìnrin náà wà bẹ́ẹ̀ alájà oríṣiríṣi anytime tí bá ti rántí pé bàbá mi was virtually the first tó kọ́kọ́ kú bẹ́ẹ̀ tó máa ń dùn mí when I was growing up pé 1974 ni bàbá mi tó kú. So whenever I see all of them tí ò sí bàbá mi nínú wọn mo wà sad gan-an ó máa ń dùn mí ó sì dùn mí jẹ tàbí jẹrin torí a ṣèpàdé Olúbọ̀ family recently ó ṣe sọ ẹ̀gbọ́n mi kan wá pè mí láti Port Harcourt ẹ̀gbọ́n mi wá ń sọ story nípa Olúbọ̀ family and everybody they always mention my father and I happen to be the closest because I was the second to the last born so last born máa wà lọ́wọ́ mother mi so èmi second to the last born yẹn bí bàbá mi fẹ́ lọ gẹrun mi náà mú dání bọ́n fẹ́ lọ ṣe kíní kan èmi ni so mo close mọ́ dad mi òun ló jẹ́ kí n lè recognize wọn òun ló jẹ́ kí n lè máa sọ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ tó ń kú dad mi was not sick tan he was just orí yẹn ń fọ́ mi and my mother was a nurse orí yẹn ń fọ́ mi ìyàbò mi kan tó dé lórí yẹn ti ń fọ́ mi orí ń fọ́ yín wá ṣe mọ̀ kéèyàn máa ka nǹkan sí lọ títí orí yìí ṣáà and everybody went to sleep wọ́n tún jí orí yẹn ń fọ́ mi just ẹ̀fọ́rí within a day and the next day he died. So anytime I remember that ó máa ń bà mí lọ́kàn jẹ́ gan-an so I now close my eyes like this láti máa rántí ojú bàbá mi so I will now remember the face. Ó máa ń dùn mí gan ó dùn mí níjọ́ kan títí tí mo fi sùn mo dẹ̀ sùn báyìí tí máa sùn báyìí lójú oorun yẹn mo lálàá mo lajú straight mo lajú báyìí mo rí bàbá mi ń ta wọ́n dẹ̀ bá mi ní mo máa ń jókòó tó ní bàbá mi bá ti lọ bí iṣẹ́ tí ó bá ti tètè díbi iṣẹ́ dé màá lọ bá máa mi ṣe wọ́n ti bí iṣẹ́ á ní wọ́n ti dé màá wá jókòó sẹ́nu ọ̀nà wa nígbà tí mo kéré yẹn màá wá máa ṣọ́ so tí bàbá mi bá bẹ̀ mo kọ́kọ́ máa rí wọn èmi máa ń announce fáwọn tó kù pé bàbá mi ti dé so lójú àlá yẹn mo wá rí the same thing mo yẹ jókòó báyìí wọ́n wá pé màmá àgbà ńkọ́ mo náà lọ sóko wọ́n wá kí wọn ni pé wọ́n ṣe ìgbà táwọn ti travel àwọn ló ń tọ́jú wa wọ́n wá ní kí n mú àwọn lọ sí oko tán wà kí n wọnú mọ́tò navy yẹn náà tó máa gbé NAA bá a ṣe ń lọ mo wá wẹ̀gbẹ́ báyìí mo wá rí i pé bàbá mi jẹ́ ó dàbí lágbájá tó ń de nǹkan sórí wọ́n ní dáàdì kí ló dé tẹ́ fi nǹkan sórí mo ṣe máa ń bá dáàdì mi ṣeré pa mo wá ní mo fẹ́ yọ dáàdì wá ní filẹ̀ owó àtijà filẹ̀ mo wá ń fa kinní yẹn pé no I'm going to remove it bá a ṣe wọ́n yẹn ń drive lọ mo wá ń fa kinní yẹn mo wá ń fa nígbà tí màá tají mo ti ká gbogbo bedsheet mi pátápátá mo ti ká gbogbo bedsheet mo dẹ̀ ti ká mọ́ra báyìí mo dẹ̀ tají I cried wípé man yẹn feel wípé mo wà sad tí mo fi sùn and it is from that day a fẹ́ ṣe 40th remembrance dáàdì mi ni it's from that day that I so much believe in dream. Mo ká gbogbo ìgbà tí mo máa jí gbogbo bedsheet wà ní ọwọ́ mi báyìí so ọjọ́ tí mi ò kí ń fẹ́ kí n máa rántí mọ́ the day I always feel sad so in physical láti ìgbà tí mo ti ń dàgbà Ọlọ́run ò jẹ́ kí n really rí nǹkan ìbànújẹ́ lọ títí èèyàn máa ń ní ups and downs you get broke things happen there was a time I had so many issues olè jà nígbà yẹn gba mọ́tò pépà kọ nípa ìgbà yẹn náà gba mọ́tò kìíní gba mọ́tò kejì wọ́n wá sí studio mi wọ́n wá kó kámẹ́rà 9 because I ran Amazon Studios for 25 years ní Ketumbe so there was a time I was having rọ́bì kí ló ń ṣẹlẹ̀ so kò sí ẹni tí òun kì í nírú ẹ̀ but àwọn yẹn mi ò lè contest pé inú mi bàjẹ́ no I've not seen
nǹkan tó really múnú mi bàjẹ́, because I'm somebody that always thank God for things. Àwọn tó mọ̀ mí dáadáa wọ́n sọ fún yín pé tí máa lọ tẹ́lẹ̀ tí mo jáde gan máa ní Olúwa ẹ ṣé, máa ń gbàdúrà gan, mo dẹ̀ máa ń dúpẹ́ gan tí má ti wò tá báyìí tí mo ti rí nọ́mbà tọ́lọ́run fún mi. So mo máa ń ka ìbùkún mi ni, no matter what happens, but that's the thing tó máa ń jẹ́ kí n máa kàn feel bad pé why ó ṣe wá já àwọn ọ̀dẹ̀kùn bẹ́ẹ̀. So that's it. Àwọn ọmọ nǹkan tó wà tíráàtì àwọn sẹ́mi o, ohun tó ṣàwà ń bẹ̀ ni pé ìbéèrè tẹ́ béèrè, ìkíní mi ò lè ní kẹgbẹ́nu sọ́hùn, ìkejì mi ò lè purọ́, ṣe rí éèjì tí mo wà yìí mid 50s tá a ti ń wo 60 lọ kò sí rọ́, so ohun tẹ́ béèrè ni mo dáhùn. Àmọ́ nípa pé ṣé tá bá sọ̀rọ̀ nípa attraction, iṣẹ́ ni, ṣé n pé mo sọ fún yín pé iṣẹ́ ni mo máa ń ṣe, my job, my work, my hard working, iṣẹ́ ló attract wa síra wa, ṣe understand, àti lè mọ́ra tipẹ́tipẹ́ nígbà tí mo ti wà kékeré. Àmọ́ wọ́n máa ń sọ pé bí wọ́n ṣe rí èmi tí máa ń jáfáfá níbi iṣẹ́ mi, àwa pàdé níbò mí báyìí iṣẹ́ tí mo fẹ́ ṣe ni mo fèsì, ṣe understand, nǹkan tí mo lè sọ pé ó jẹ́ attraction nìyẹn. Nípa pé irú èèyàn wo ni wọ́n, èèyàn tó dára ni olówó orí mi, èèyàn tó like àlàáfíà, kò fẹ́ wàhálà, èèyàn tó fẹ́ràn ẹbí, ó fẹ́ràn àwọn ọmọ, ó fẹ́ràn ẹbí, èèyàn tó ní ìwà kan tó jẹ́ pé ìwà yẹn ni ó tún jẹ́ disadvantage ńgbà míì. Wọ́n fẹ́ ìyànjẹ, wọ́n fẹ́ kí wọ́n sọ pé ẹnìkan ló ṣe báyìí, ẹnìkan ló wọ́n fẹ́ ìyànjẹ. Ó wù wọ́n kán lè pín nǹkan kó pé. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni ẹni tó believe nínú orderliness, pé kí gbogbo nǹkan kó létò, èèyàn elétò èèyàn, òun ni wọ́n. Wọ́n dẹ̀ jẹ́ àfínjú èèyàn, ẹni tó ní ìmọ́tótó. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn lára ọkọ mi. Tí ẹ ṣe rí nǹkan tó wà nínú ọ̀rọ̀ yín ẹ̀yin oníwèé ìròyìn, ó máa ń sún mi. Nígbà débí mo sorúkọ mi fún yín, ẹni ṣé ìyàwó ẹ̀ ni mo ní ìyàwó ẹ̀ ni mi. Ẹ tún lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, ẹni báwo ni ìwà ẹ̀, mo tún dáhùn yẹn. Ẹ tún wá sọ pé wọ́n ní ṣé ẹjọ́ ṣé ẹ fẹ́ ra ṣe sticker kẹlẹ̀ mọ́ mi lójú kí n kọ síbẹ̀ pé ẹ wò mí o, èmi rè o, ẹjọ́ kí ni nọ́mbà mi, ṣáà nídìí gbogbo yẹn ni. Ṣé rí gbogbo nǹkan tèmi ń ṣe láyé mi, ibi tí mo ti lé ní lẹ́nu iṣẹ́ mi, ibẹ̀ lẹ ti máa rí action mi. Lẹ́yìn ibi iṣẹ́ mi, I'm a very quiet person. Tẹ́ bá rí mi tí mo sọ̀rọ̀ ṣá mo wà lẹ́nu iṣẹ́ ni. Lẹ́yìn tí màá ti ṣiṣẹ́, mo fẹ́ lọ sinmi. In activity, other activity, I'm not loud. Mo design life mi bí mo ṣe ń live ẹ̀. Mo wá ń fi ògo fún Ọlọ́run bó jẹ́ kó ṣeé ṣe. Ṣé rí èmi ò sọ Ọlọ́run di messenger ni o. Mo ṣe Ọlọ́run ní manager. Mo kọ́kọ́ fi bí mo ṣe fẹ́, mo design gbogbo ẹ̀ dáadáa. Mo ṣe wá present ẹ̀ fọ́lọ́run. Manager, ẹ bá mi fò tẹ̀lé. So gbogbo ohun tí mo ń sọ yìí, gbogbo ìgbésí ayé tí mo gbé pẹ̀lú ọkọ mi, I design it. That's the way I want. That's the way I want. I design it. I told myself, people dey ṣe design yẹn kò jẹ́ kí n ní ìṣòro kankan pẹ̀lú àwọn ìyálé mi. Torí ilé ọgbọ́n ni mo ti jáde wá. Ẹ wọ́n mo sọ fún yín, mo náà mo lúbọ̀ ní mí, mo ṣe ń tẹnu mọ́. Ẹ lè má jára lù wá. Ẹ bá ti dé Àkúrẹ́, ẹ bá ti ń bọ́lẹ̀ báyìí ní ọjà Òṣòdì báyìí, ẹ rí ilé bàbá mi. Ẹ rí pé ilé ńlá ni mo ti jáde wá. Ilé gbajúmọ̀ ńlá. So ọmọ tó ń kọ́ ni mí. Nígbà tí mo dẹ̀ ń lọ ilé ọkọ mi, wọ́n sọ̀rọ̀ sí mi létí. So tí wọ́n bá wá sọ̀rọ̀ sí mi létí, tí mo wá ń ṣe jẹ́jẹ́ mi, tí ibi tí mo ti wá ṣe jẹ́jẹ́ mi yẹn, táwọn kan wá sọ pé kí ni irọ́ ló ń pa, ṣé ta ló ń tan ta ni jẹ? So if I decided to just be like this,
ṣe bíbí lẹ wà kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ wà ń bí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí mo ṣe ń gbé ìgbésí ayé mi nìyẹn ní ìgbà kan rí kò sí ọkọ àti ìyàwó tí ò kí ń jà kò sí àwọn méjì tó máa sọ pé àwọn fẹ́ra wọn wọ́n jà so tèmi àtọkọ mi bá ní gbọ́n mi sí omi ò tó níbi tí ọmọ ti wọ̀ tá bá ní gbọ́n mi sí omi ò tó tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe gbọ́nkú tí mo ní àrùn ìgbà mo ṣe báyìí táwọn náà ṣe gbọ́n ṣé mi ló ń ṣe gbọ́nkú sí táwọn náà ṣe gbọ́nkú ṣé kò ń ṣẹlẹ̀ ni so táriwo bá wá pọ̀ jù tí mo sọ pé ẹ̀wọ̀ fi mí lè jàre tó bá wá tẹ́ wa lọ́rùn tá níyà tá a tún pera wa sí kọ́nà bóyá òru nígbà tí gbogbo èrò rọ pé a máa ti jà lóòótọ́ tá tó ra kọ́ọ̀lì ara wa hello níbo ló wà kí ló kọ́ àwọn èèyàn nípa yẹn so ibi táìlòmíì fojú sí ọ̀nà lè má gbà bẹ́ẹ̀ but it's not in my style I have not been anywhere kò sẹ́ni tó máa ní pé mo dé anywhere tí mo sọ pé èmi rèé o I'm this I'm that nobody will say that because I never say it. It is even some people they will be like tí káwọn ọmọ tí kò sọ àwọn ọmọ so tá máa ń sọ̀rọ̀ nípa pé èèyàn ń gbègbè ayé ẹ̀ lórí I'm living my life based on my work I don't even discuss my family I don't so ìjà lè wà tíjà bá wá náà nìyẹn tíjà bá dẹ̀ ti parí tipẹ́tipẹ́ a tún fi ògógóró le ta ló wá fẹ́ mú. Number one, mo fẹ́ fi àsìkò mo fẹ́ fi bẹ àwọn oníṣẹ́ ọwọ́ àwọn olókòwò beverages ó dáa o ó ń ṣara lóore ẹ fomi gbóná lò ó aláǹbu beverages mi ní dárúkọ kankan nú ẹ ó ti yé yín ẹ wá quiet block sí nínú ẹ wá mú break tó dáa ẹ rì mọ́ ẹ mọ̀ jẹ gbádùn nìyẹn ẹ rọra o àtẹ̀yìn tó yẹ pé àmàlà méjì kò ń kóló ẹran mẹ́jọ ẹ rò pé ń gbádùn ni o ẹ rò pé ń gbádùn tí kinní bá kì í mọ́lẹ̀ díẹ̀díẹ̀ o ẹ má fi omi tútù inú yìí gbogbo ẹ̀yà ara tó bá yá gbogbo la máa ṣe anatomy and physiology gbogbo ẹ̀yà ara ló ní ohun tó kọ̀ inú wa ó kọ̀ nǹkan tútù so ìwọ̀ntúnwọ̀nsì tí wẹ́dà bá gbóná jù mi ní kẹ́ má ma ice water wọ́n yé ma ice block mọ́ ẹyẹ ẹlẹ́rìndòdò ti oríṣiríṣi yẹn ṣúgà ni o ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì bóyá ẹ̀kan lọ́sẹ̀ ẹ reduce ẹ̀ ní kẹ́ má mú mọ́ beverages ṣúgà ni díẹ̀díẹ̀ kẹ́ wá máa fi gbólólómi gbóná ẹ yé ṣe ní ice mo ti gbàwẹ̀ láti jẹta ni oníwèé nǹkan tó ń dálẹ̀ kò dára so máa àpèsè wa ẹ jẹ́ ká máa reduce bá a ṣe ń mu nǹkan ẹlẹ́rìndòdò bóyá ti ní tíì ni o bóyá tó ní mineral àbí nǹkan yẹn ẹ jẹ́ ká reduce ẹ jẹ́ ká máa mu ọ̀pọ̀lọpọ̀ omi. Tí ẹ bá ní ìbéèrè nípa ìwòsàn ẹ lè pè mí ṣé mo sọ pé calling ni ẹ lè pè mí torí ó máa ń wù mí inú mi máa ń dùn tára èèyàn bá ti yá téèyàn bá ti wá bí kò lè rìn wọ́n rù wọlé ni tó bá ti tó bí ọjọ́ 2 sí 3 tó ara ẹ̀ ti yá báyìí mo ti jẹun ayọ̀ inú mi máa dùn so ó wù mí kí gbogbo èèyàn kó ní àlàáfíà ẹ lè pè mí ẹ lè pè 0803 656 9984 gbogbo ẹ̀kọ́ lóògùn tẹ́ bá pè mí gbà mí ó lè jẹ́ pé mo kàn máa fún yín ní ìmọ̀ràn ni 0803 656 9984 ẹ lè pè 0802 312 7144 ẹ wá lè pè nọ́mbà ìlú òyìnbó mi lórí WhatsApp torí mo ṣe ń consult bí náà ni mo ń consult nílùú òyìnbó ẹlòmíì ń sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí over 100 people mi rí wọn sójú rí wọ́n bá mi sọ̀rọ̀ tí bá ní mo rí wọn nínú fóònù ni mo ti rí wọn wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ṣàlàyé nǹkan tó ń ṣe wọ́n àdẹ̀mú oògùn wọn àdẹ̀dí
a dẹ̀ fún wọn, wọ́n dẹ̀ ní àlàáfíà. Lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá máa mẹ́lòmíì tó bá dé ló ṣẹ̀ máa wá mi wá. So ẹ lè pè yẹn náà, which is 323-571-1622. Ìyẹn ó máa ń gba message WhatsApp nítorí ibikíbi tí máa wà in the world màá rí message láti lè pé kí n gbà wá nímọ̀ràn nípa àwọn nǹkan tá a lè lò.